ẹ kú ojúmọ́ ẹ̀yin èèyàn wa ẹ kú adẹ̀kú bí gbogbo ẹ̀sìn lọ lọ́tún lósì gbogbo ọmọ òtúfẹ̀ gbogbo ọmọ Yorùbá ẹ wo ohun tó ń lọ ẹ gbọ́rọ̀ lẹ́nu àbúrò olóyè Sunday Igboho nípa ohun tó ń lọ ẹ wá gbọ́ òótọ́ ọ̀rọ̀ ẹ wá gbọ́ bí gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀ kò sí ohun tó ń lọ tí àbúrò Sunday Igboho tí a mọ̀ sí Mr. Wisdom kò sí nǹkan tí ó mọ̀ nípa oríkì gan ẹ wá gbọ́ ohun tí ẹ ti gbọ́ tẹ́lẹ̀ wá gbọ́ wọ́n ní kò sí ọba tá jẹ ní Ọ̀yọ́ tó ní padà wá sí Ìgbòho láti wá forí balẹ̀ sí àwọn bàbá nǹkan bẹ èmi ò ti gbọ́ yẹn náà rí tẹ́lẹ̀ mi ò ti gbọ́ yẹn rí àwọn ọmọ Ọ̀yọ́ jáde síta à ń gbọ́ oríṣiríṣi lọ́tún lósì gbogbo ohun tó pamọ́ lójú ènìyàn kedere lójú Ọlọ́run ìtàn ilẹ̀ Yorùbá ó dàrú dojúrú àwọn kọjú síra wa Fúlàní pa wá Fúlàní sàsí wa lọ́tún lósì kò sí nǹkan tá a rí ṣe sí ṣùgbọ́n pé ká máa bára wa jà òun nìkan tí a ń gbé lọ́tún lósì tá à ń yan òun la ń yan lórí iná ǹsìn òun la ń yan lórí iná ọ̀rọ̀ ara wa a máa ń lágbára sí ọ̀rọ̀ ara wa tó bá ti jẹ́ ọ̀rọ̀ àwa ara wa tá a jọ ń sọ èdè kan a máa ní agbára sí bọ̀ tó bá ti kan tàwọn elédè kejì a máa ṣàbòsí àní rí nǹkankan ẹ wo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí àwọn alágbára ẹ lọ wo àwọn tó wà ní ìdí ẹ rí pa àwa ara wa náà ni àwọn Fúlàní a máa bá wa kojú ara wa ètò ẹ ká pawọ́ pọ̀ gbogbo wa ká gbàgbé differences tó wà láàrin wa ká jọ pawọ́ pọ̀ mọ́ àwọn ọ̀tá a máa kógun ja ara wa ẹ wo ìgbà tí nǹkan ṣẹlẹ̀ ìjẹ́ yẹ kí Ìlọrin kan gbà lọ́rin lọ́wọ́ wa títí dèní ìjà àárín kankan ṣe kì í ṣọ̀rọ̀ Ìlọrin ìlú yẹ ká máa gbé ń sìn ọ̀rọ̀ Ìlọrin bá a ṣe lọ lé wọn kúrò ńbẹ̀ ká gbé àwọn èèyàn wa síbẹ̀ ṣé kò lè possible mọ́ ni wọ́n ní Àfọ̀njá ó ṣàṣìṣe ṣé kò yẹ kán gbé àṣìṣe Àfọ̀njá tì sẹ́gbẹ̀ẹ́ kan kí gbogbo àwọn alágbára tó kù kó parapọ̀ kó lọ kojú wọn wọ́n ní kí Àfọ̀njá wọ́n ní kó máa rán wọ́n wá bẹ̀rẹ̀ sí kó ogun jara wọn ogun míì wá ń lọ lọ́wọ́ ṣé a ti bọ́ nínú ẹ̀ títí dèní a ti bọ́ nínú ọ̀tẹ̀ nílẹ̀ Yorùbá títí dèní nílẹ̀ kóòtù ojíire a ti bọ́ ẹbọ náà lẹ rí nsìn tó ń ṣẹlẹ̀ ìjọ wo la fẹ́ bá yàrá já ìjọ wo ni gbogbo ilé ìfẹ́ rodò lọ omi ìjọ wo ni ojúmọ́ kan oríṣiríṣi kan náà ni la máa rí ojúmọ́ kan different thing la máa rí kí ni gbogbo eléyìí ìjọ wo lè fẹ́ dópin ìjọ wo lè fẹ́ dópin ó ti sún wa èmi jù ọ́ mi ò jù ọ́ ẹ wo gbogbo bí orí ayélujára bí ọ̀rọ̀ Ọọ̀ni àti ta Aláàfin ẹ wo bó ṣe gba gbogbo ayélujára àwọn wọn ní UK wọn láwọn àwọn kí náà ti pè British wọn láwọn wọ́n kọ̀wé kan wọ́n sọ pé Aláàfin ni olórí ọba ẹ gbàgbé wípé Ọọ̀ni òun jáde láyé àtijọ́ ṣèbí Aláàfin ló ń ṣojú òun ló ń ṣe olórí lé wọn lórí ìyẹn làwọn wọ́n ń gbé yẹ̀wò nígbà tí Ọọ̀ni jáde síta the first time tí Ọọ̀ni jáde olórúkọ sẹ́ni tó fojú rí Ọọ̀ni ṣé Aláàfin fúnra rẹ̀ ṣé Aláàfin gbé nínú ààfin ṣé ó lè wà nínú ààfin gbogbo wọn sáfi ààfin wọn sílẹ̀ ohun títí Ọọ̀ni lọ padà sáàfin káwọn náà tó padà sáàfin wọn títí lọ dórí Aláàfin ẹ lọ wò tán ṣé wọ́n lè sọ pé irọ́ ni mo pa sọ̀rọ̀ tí mo sọ kò sí ẹni ọmọ Ọ̀yọ́ kan tó lè sọ bẹ́ẹ̀ pé irọ́ ni mo pa Aláàfin ò gbé inú ààfin Aláàfin sáfi ààfin sílẹ̀ ẹ wá ń kílèmù pẹ́yìn lólórí ẹ ń kílèmù pẹ́yìn lólórí ẹ̀yin ènìyàn wa ẹ gbọ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àbúrò olóyè sọ ẹ má yẹ ká sọ̀rọ̀ jìnnà torí mi ò kí ń fẹ́ fàágùn ẹ̀yin náà mọ̀ wá ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àbúrò olóyè sọ. Gbèmí dálẹ̀ di Ọ̀yọ́ nílé ọmọ ajowúyọkọ lẹ́nu ọmọ àbìkù tọ̀tọ̀ lẹ́yìn nílẹ̀ pàǹdùkú bìsòòdù níbi tí wọ́n ti ní kólówó gbowó kí wọ́n fà ó datọwọ́ ẹ̀ lẹ̀ kó lè bá àdìjà kó lè bá àdápọnni kọba aládé ó lè rí wọn mú jẹ Ọ̀yọ́ ọmọ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà gbogbo nǹkan nílẹ̀ Yorùbá ló ní ohun tó bá wá bí ọba bàtàn wá a sì bọ̀rọ̀ wá bí wọ́n bá kí alẹ̀ di Ọ̀yọ́ wọ́n ní babaláwo ló dáfá fún Ọ̀rànyàn wípé bọ́ bá bù
ṣe rìnrìn bọ́ bá débi ilẹ̀ bá gbé yọ̀ ni kò tẹ̀dó sí ibi ilẹ̀ gbé yọ̀ ló dàlẹ̀ di Ọ̀yọ́. Ìgbà tó gún jà lọ́yọ̀ àkọ́kọ́ làwọn ọ̀ràn bàbá wa láàfin Ọ̀yọ́ lọ tẹ̀dó sílùú Ọ̀yọ́ Ìgbòho. Kò sí bí ọmọ Ọ̀yọ́ kan bá wá bínú sólóyè Sunday Igboho bí wọ́n bá kí Igboho títí tí wọ́n lọ́yọ̀ Ìgbòho ẹ̀rí bí iye olóyè Májàsọ́lá sí o. Nítorí Aláàfin àgbààgbà mẹ́rin ni wọ́n tẹrí bẹ̀sẹ̀ wọ́n ju ẹrù lẹ̀ sí Ìgbòho ojú orí wọn ń bẹ ní Ìgbòho ọ̀hún dọ̀la kò parun àfìgbà tó bá tẹ̀lá jẹ ní Ìgbòho tó kó gbọmọrọ̀ yọ ọ̀gbẹ̀yìn. Kábíyèsí ọba Igun Ojú làkọ́kọ́ tó tó bí aró ọba Ọ̀rọ̀pọ̀tọ̀ níyùn Ọ̀rọ̀pọ̀tọ̀ níyùn aróbòsẹ̀tẹ̀ tó ìdórí Ajíbóyèdé tó ìdórí ọba Tẹ̀là Abípa òfìràn òkọjà ẹni tó fìràn tí ọkọjà ló kó gbogbo ọmọ Ọ̀yọ́ donílẹ̀ ní Ìgbòho. Olóyè Sunday Igboho ò ní jẹ́ kẹnu àbùkù kan bàbá wa láàfin Ọ̀yọ́. Ikú bàbá yèyé lọ́ba mọ́ bàjẹ́ ìwà. Àmọ́ oríkì ó lálàyé bí wọ́n bá kí Ìbàdàn wọ́n ní Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀. Wọ́n kì wọ́n lọ́mọ ajẹ̀gbín yó ọmọ ajẹ̀gbín jẹ̀ karahun. Bọ́mọ Ìbàdàn bá gbọ́rú oríkì yìí yóò wá rò pé sáwọn bàbá wa ṣé wọn ní làákàyè pé wọn kì í jẹ̀ karahun mọ́gbìn. Kò ní mọ̀ wípé ó nítàn tó rọ̀ mọ́ tí wọ́n fi ń sọ pé ọmọ ajẹ̀gbín jẹ̀ karahun ọmọ fi karahun fọ́rin mu. A kì í wáyé ká mọ́ lárùn kan lára ìjà gbòòrò làrùn Ìbàdàn. Bí wọ́n bá kí ọmọ Ìbàdàn bẹ́ẹ̀ kèé sórí rẹ̀ ló ti bẹ̀rẹ̀ bí wọ́n ti ń kìran bàbá wọn nu. Ló fi jẹ́ pé oríkì ó níbi tó ti ń ṣẹ̀bọ̀ àmọ́ kò wá sí gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin lọ́jọ́ tí olóyè Sunday Igboho kọ́kọ́ sọ pé òun fẹ́ lọ kí gbogbo ọba má gbàgbé pé Ọ̀yọ́ ni olóyè Májàsọ́lá kọ́kọ́ wọ̀ wípé ẹjẹ́ ń lọ kíkú bàbá yèyé ọba tá a rí tá a kápó lápó kábíyèsí tá a rí tá a kọ́fà lọ́fà tá a kápátá lórí apáta ìbẹ̀bẹ̀ ń lùlù lẹ́yìn àgbàrá. Mo wá ń rí ọ̀pọ̀lọpọ̀ social media tó jẹ́ àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń sọ oríṣiríṣi tí wọ́n ń bú oríṣiríṣi èébú àmọ́ kò tí ì lábẹ́ lọ nítorí ayó tán ni só ń pàdé só ọmọ ìyá kan náà ni wá lọ́yọ̀ọ́ nítorí kò sọ́ba tí ó jẹ lọ́yọ̀ọ́ tí ò ní lọ forí balẹ̀ fáwọn bàbá rẹ̀ ní Ìgbòho. Ló fi jẹ́ pé bí wọ́n bá ń kí Ìgbòho títí tí wọ́n lọ́yọ̀ọ́ Ìgbòho. Ló fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ yìí àwọn fi ṣosùn á fi kúnra gẹ́gẹ́ bí bàbá wa Ọ̀nìrìṣà ṣe sọ wípé àkìtàn orí gbogbo tó bá talé bàbá wọn wú adé kọ́lẹ̀ mọ́ gbọ̀dànù nítorí orí àpèrè tó wà orí ìtẹ́ ńlá ni gbogbo tó bá ti wá láǹfààní tó bá ti dùn ẹnì kankan tẹ́ mọ́ faradà ń bẹ̀. Bó tilẹ̀ wù kẹ́ran dùn tó má gbàgbé egungun àtòróòrò àbùkù orí ìtẹ́ a máa kẹni tó wà lórí oyè a ń bọ̀sibọ́sí wípé olóyè Májàsọ́lá ò tàbùkù bàbá wa mò ń bọ̀ ńbẹ̀. Gbogbo ọmọ Ọ̀yọ́ gbogbo àwọn ará Ọ̀yọ́ ìfẹ́ àfẹ́jù ẹ má jẹ́ kí wọ́n fi sọ bàbá wa lẹ́nu láàfin. Kábíyèsí bàbá wọn wádé ẹ má jẹ́ kí wọ́n fi sọ bàbá wa lẹ́nu láàfin
mo mọye ojú ibi tí mo gbà lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti ikú bàbá Yèyé lọ́jọ́ tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀. Mo ní tí ẹ bá gbógun ti Ọ̀yọ́, kò sí ohun tí ń jẹ́ Ifẹ̀, nítorí Ọ̀yọ́ ló di ọtọ́rítì gbogbo tí wọ́n ń pè níran Yorùbá mú. Kò sí èébú tí mi ò gbà lórí ẹ̀ tán. Ẹ wá mọ̀ wípé kò sí èébú tó lóyè Májàsọ́lá ò gbà lórí wípé ṣọ́yọ́ ló yẹ kó kọ́kọ́ lọ, arẹ́ni tó pè ní Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀. Àmọ́ wò pé inú ilé mi ni wọ́n kọ́kọ́ tẹ̀, Ọ̀yọ́ ló kọ́kọ́ dé. Kí kábíyèsí Ọ̀wọ̀ Adé tó dórí oyè lolóyè Májàsọ́lá ti ń jàjàǹgbara. Wọ́n sì wò wípé gbogbo ẹni tó wà ń bẹ̀ bí mo bá kọ́kọ́ wọ̀lú, ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ ni wọ́n kọ́kọ́ tẹ̀. Níbo la kọ́kọ́ tẹ̀? Ọ̀yọ́ ni. Ká tó gbéra kúrò ńbẹ̀ tó dọ̀dọ̀ kábíyèsí ọba wa Francis Orílẹ̀-Ègbọ́n, kí ni àjò tó yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àná lèyàn fi tún òní ṣe. Gbogbo tó bá ṣẹlẹ̀ lónìí, àná láwa wò pé ṣẹ́ni tó fẹ́ rí mi fín, ṣé yóò kọ́kọ́ wá ṣe kábíyèsí ẹlẹ́ ń bẹ̀rùn fún kábíyèsí láàfin. Àìmọye ọba tá a fò dárú ká tó dé ìlú tí wọ́n ń pè lọ́yọ̀ọ́, a kúrò lọ́yọ̀ọ́, a fọ àwọn ọba mi dárú ká tó lọ sọ́dọ̀ ọba Orílẹ̀-Ègbọ́n. Ẹni tá a bá fẹ́ nílé rẹ̀ kì í jìnnà. Ilé bàbá wa Ọ̀yọ́ kò jìnnà lẹ́sẹ̀. Olóyè Májàsọ́lá ló fi wò pé ẹ jẹ́ lọ ṣe kábíyèsí sí bàbá mi láàfin. Síbẹ̀síbẹ̀ adébẹ̀ ká tún tó padà lọ sọ́dọ̀ kábíyèsí ọba Orílẹ̀-Ègbọ́n. Orí mo fẹ́ là láwẹ́láwẹ́ nítorí àdìtú ni bàbá ọlọ́gbọ́n, èjì ògbè ní bàbá àwọn ọ̀pẹ̀lẹ̀, àgídìgbò nílò àwọn apòwe, ọlọ́gbọ́n ni kó máa bá mi kálù àwọn ọ̀mọ̀ràn ni kí wọ́n máa yẹ̀dí ọ̀rọ̀ wò. Mo sì dúpẹ́ wípé Ọ̀yọ́ ara àfún Yorùbá ni. Ẹ bèrè oríkì wípé bóò ni wọ́n ti ń kí ilé aládìkún, bóò ni wọ́n ṣe ń kí ọmọ aládé ṣẹ́fúnṣẹ́fún. Ìdí tí wọ́n fi sọ pé ládéládé ládé Aláàfin Ọ̀ládé, adé aládìkún lágbà fáláàfin ọmọ aládé orí odi. Ọbàtálá ló kọ́kọ́ dé adé, ìdílé Ọbàtálá láládìkún. Tó fi dọ́yọ̀ Ọbàtálá ló kọ́kọ́ dádé. Ẹ béèrè tán, ẹ béèrè lọ́wọ́ àwọn tó mójú ẹlẹ́rìí pé atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Adé Ọbàtálá ni wọ́n ń sọ, ni wọ́n fi kì wọ́n ní pé ọmọ mo lépólé, mo jàtẹ́, mo lépólé, mo jẹ láàmì lẹ́fun. Orí ọ̀pọ̀lọpọ̀ àìmàṣà àìmọ̀ṣe àti wípé ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ló ń kómokómo rò wá, bó lọ̀rọ̀ Olóyè Májàsọ́lá ṣe wá ṣẹ̀gan láàfin bàbá wa Onírìṣà. Báwo ló ṣe ṣe? Ẹ̀gbà tá a débẹ̀, àkọ́kọ́ fẹ́ wọ ilé ńlá White House, èrò ti pọ̀ jù. Gbogbo àwọn ọmọ Mọdákẹ́kẹ́, Ifẹ̀, gbogbo ọmọ Ifẹ̀. Kábíyèsí tún wá pe àwọn kábíyèsí kànrìnkànrìn wípé ẹ wá pàdé ẹ̀. Ọmọ wa ní àsìlè lọ́mọ burúkú fẹ́kùn pàjẹ́. Kábíyèsí ní ọmọ burúkú, bàbá là máa bímọ burúkú, abọ́mọ tó gbọ́n àsìbọ́mọ tó gọ̀. Wọ́n máa pe kiri kan ní anxiety, ìdùnnú. Nǹkan méjì ní kéèyàn má ṣe, ẹ̀kọ́ tí mo rí kọ́ mẹ́ẹ̀. Tó gbọ́dọ̀ sọ̀rọ̀. Never you talk whenever you are angry. Má sọ̀rọ̀ lásìkò tí inú bá ń bí ọ. Ẹ̀kejì, má sọ̀rọ̀ lásìkò tí inú ẹ bá dùn jù. Nítorí ibi tá a ti rò pé wọ́n ti lẹ̀ wá lóko, kò gbọ́dọ̀ wá o.
wọ́n pa ni o kábíyèsí ni máa bọ̀ mí ló fẹ́ wá rí ọ̀fọ̀ òní fìrùnà gbá kò sí ohun tí ó ṣe ọ́ nífẹ̀ẹ́ anxiety kọ́kọ́ wà lára olóyè Sunday Igboho. Ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ ìyá kan wà lẹ́gbẹ̀ẹ́ mi ìyá yẹn ló ní olúfáàdé olú ọmọ ládé aláàfin ládé adé aládé ikú làgbà fàlàáfin ọmọ ládé orí òdì ẹ̀jẹ̀ èèyàn ní bàbá yìí fi mú kọ dájí agbárí ọmọ lọ́mọ ní bàbá yìí fi mẹ́mú èèyàn tó bú bàbá yìí lájọ òkùnkùn pààrọ̀ ẹni tó bú bàbá yìí ló sọ ní torí kó tó di pé fún bàbá yìí lórúkọ. Àkókò tí wọ́n kí olóyè Mọ́jàsọ́lá gẹ́gẹ́ bí àwọn apè ẹ̀sà àwọn ń kí olóyè Mọ́jàsọ́lá lolóyè Mọ́jàsọ́lá gba máìkì. Ó gba máìkì yìí tán lọ́wọ́ ní kábíyèsí mi ò ní jẹ́ yájú sórí adé gbogbo ẹni bá bú ọba lẹ́yìn kò bí kò àbí fùrọ̀ ìyáláyà rẹ̀ dá kó wá déwájú ọba kó bú kábíyèsí láàfin. Ẹnu mi wọ̀ kábíyèsí ẹ dáríjì mí bó ti ń ṣe mí gbà bí a ṣe ń jọmọ Yorùbá gbà ló fi ń ká mi lára. Ọmọ aládé ni mí mi ò gbọdọ̀ lórí adé fín ẹ gbọ́ bí ìyá yìí ṣe ń kì mí lọ fi sọ pé ládé Aláàfin Ọ̀ládé wọn ò ní sọ̀tàn adé Ọ̀yọ́ kí wọ́n má sọ̀tàn Aládìkún mọ́ ibẹ̀ nìkan láyé rígè. Mo sì dúpẹ́ bàbá mi Àgbórákò akéwì ńlá ni wọ́n lọ́yọ̀ọ́ ẹ béèrè pé bó wọ́n ṣe ń kílé Aládìkún tí wọ́n bá ń ka ẹgbẹ́ akéwì chantas mo wà ńbẹ̀ bí mo ti kéré mọ̀ yìí ṣàṣà lóríkì ìlú tí mi ò mọ̀ off hand tí mo sì tún mọ̀ tán. Àmọ́ látàrí ọ̀rọ̀ tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n fi misquote ọ̀rọ̀ yìí. Bó bá jẹ́ pálàsì Aláàfin Ọ̀yọ́ ni olóyè Sunday Igboho ti gba mẹ́yìn pé kábíyèsí ọmọ yín ni mí àwa ni wọ́n ń kì ládé Aláàfin Ọ̀ládé adé Aládìkún la gbà fáláàfin ẹ pàtẹ́wọ́ ni. Ló fi jẹ́ pé ọ̀rọ̀ yìí ẹ má sọ di ẹgbìnrin ọ̀tẹ̀. Kó mọ̀ ṣe pé bá a ti ń pàkan nìkan mọ̀ rú. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ bọ́rọ̀ bá ń pẹ́lẹ̀ yóò mọ gbọ́n sí ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ló jẹ́ mọ́ sólóyè Mọ́jàsọ́lá lóhùn. Ọlọ́run sì ṣeun kábíyèsí ọ̀nà oníbodè bàbá wa ni ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ sí ìyá tó bí olóyè Mọ́jàsọ́lá ara àwọn tí wọ́n ń kọ́ wọ́n rìn pẹ̀lú kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ni lẹ́nugbà tí wọ́n débẹ̀ yìí ẹni kí kábíyèsí kí wọ́n bi wọ́n wípé ọ̀nà oníbodè bó ni wọ́n ti ń kílé Aládìkún tí ẹ ṣe pé láti fi demote ṣùgbọ́n láti jẹ́ kí Ọọ̀ni Ifẹ̀ mọ rírì wípé mi kì í ṣẹrú ọmọ aládé ni mí mo mọ bí wọ́n ti ń kún adélé ló fi jẹ́ kí statement yẹn jáde. Àmọ́ ẹni tí wọ́n bá fẹ́ nínú ìlú tó bá dárí kò sẹ́ni tí ó jò. Ló fi dàbí pé po èèyàn tó ti pè mí lẹ́nu àná ìlè káyé ẹ̀ mọ́. Ṣùgbọ́n bọ́rọ̀ ò bá dàrú èmi a máa wo ọ̀rọ̀ pé ọba tásìkò àti ṣùfùràlà bó bá yá yóò yòó kálukú àmọ́ bàbá tọrọ yìí ṣe kò yọ pọ̀lọpọ̀. Bí wọ́n bá kì í láòrọ̀gún wọ́n ní èké ni wọ́n ṣe là ní tèmi ni èké ni wọ́n ṣe lẹ́yìn òkè ṣé gbogbo ọmọ láòrọ̀gún ló ń ṣèké rárá
ó ní ohun tó bí ìtàn débẹ̀. Bí wọ́n bá kí Ìbàdàn, wọ́n á kí wọ́n lọ́mọ ajẹ̀gbín yó, ọmọ ajẹ̀gbín jẹ̀ karahun. Ṣé ọmọ Ìbàdàn ní wò pé are we crazy? How can we eat a snail with the shell? But it has the originality of this historian lineage praise. Gbogbo nǹkan nílẹ̀ Yorùbá ló ní ìtàn, ló sì ní bó ṣe ṣe. Lábẹ́ bí mo ti ṣàlàyé yìí náà, kìí ṣe pé mo fi yájú sí kábíyèsí Ọ̀wádé àti gbogbo ọmọ Ọ̀yọ́. Bọ́ bá ṣọwọ́ kan àbùkù, tó bá ṣọwọ́ kan ẹ̀tẹ́, tó ṣọwọ́ kan àrífín, ẹ má bínú. Ẹ má bínú nítorí garawo ò ní bínú epo, orí ò ní bínú ewé, atari ò ní bínú ògùn tó rọ́mọ ìyá kan náà gbogbo wọn. Ẹ rí bí yẹ olóyè Sunday Igboho sí. Àkọ́kọ́ tí olóyè Sunday Igboho, tí ọ̀rọ̀ yóò bá kún olóyè Sunday Igboho lójú, olóyè Sunday Igboho ò ní wà nú mọ́tò lálẹ́ kó tún sáré máa ṣe fídíò moment tí mo ní Àdìsá lónìí sí ẹ̀yàn àpá mi ni. Ṣùgbọ́n ó wò pé ìmí ni ẹ̀bẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti tẹ̀lé olóyè Májàsọ́lá bọ̀ tipẹ́ ẹ mọ̀ pé ó láyà bí kìnìún kò ní apologize níbo láàrin tani àti tani. Ṣùgbọ́n nínú ẹni tí olóyè Májàsọ́lá bọ̀wọ̀ fún l'Aláàfin Ọ̀yọ́ wà. Ló fi jẹ́ pé olóyè Májàsọ́lá ò tí wọnú ilé, inú mọ́tò ni wọ́n wà ni wọ́n ti ń sọ pé kábíyèsí ẹ má bínú bí wọ́n ti ń kì wá ni. Mo sì dúpẹ́ brọ́dà mi kan wà, akéwì ọba ni láàfin Ọ̀yọ́, Ààrẹ Adéọlá, ọmọ Adéọlá. Gbogbo ẹni tó bá wà lọ́yọ̀ọ́ ẹ mà Ààrẹ Adéọlá. Ẹ bí wípé bó ni wọ́n ti ń kiri aládìkún. Kìí ṣe ibú. Ìtàn wà ńbẹ̀ o. Ṣùgbọ́n ìtàn kọ́ la wá sọ lónìí, àlàyé la nílò. Ẹbí wípé bó wọ́n ti ń kiri aládìkún. Ẹ sì lè pé sísítà mi kan náà, Òkòtó Akéwì. Wípé bó wọ́n ti ń kí oríkì aládìkún, ẹ wá pé bàbá mi Àgbórákò. Tàbí kẹ́ẹ̀bí ìyá mi Àṣàbí Ọ̀jẹ̀. Ọ̀yọ́ ni wọ́n wà. Bó sì dàrú pátápátá. Gbogbo ẹni bá ní nọ́mbà bàbá wa ọmọ Ayílára Ajóbíewé, bàbá wa ọmọ Lárọ̀gún ọmọ Ògbóyè. Ẹbí wọn pé bó ni wọ́n ti ń koríkì àdínkún. Oríkì tí ìyá yẹn kì bí wọ́n ṣe ń bọ̀ láti wá gba máìkì láti sọ̀rọ̀ níwájú Ọ̀nìrìṣà, anxiety oríkì yẹn ni àwọn fi ń ṣe rẹ́fẹ́rẹ́nsì ọ̀rọ̀ wípé kábíyèsí mi ò ní jẹ́ yájú sórí adé, ọmọ aládé ni mí. Bí n bá mọ rírì adé, wọn à ní kí Aláàfin Ọ̀yọ́ kí wọ́n má dárúkọ wa sí, kò sì sí bí wọ́n ti fẹ́ yẹ̀. That is what plot, what inspire ẹ̀tù ìbọn tó ti wà nínú àyà tó fi boom. Wá rí gbogbo ẹ̀yàn ọmọ títìrí méje ni wọ́n kọ ọmọ olúkú ewu láláìdí Ọ̀yọ́, ẹ̀jẹ̀ àṣẹ jẹ́jẹ́. Bẹ́ẹ̀ bá tara lé yín lọ́pọ̀ ìlérí rà lọ́wọ́ mọ́. Mo kí bàbá mi Ààrẹ Òpìtàn, ẹ kú iṣẹ́. Mo kí brọ́dà mi Àmọ̀tẹ́kùn Oòduà, ẹ kú iṣẹ́. Ajíṣebí Ọ̀yọ́, ẹ kú iṣẹ́. Ọ̀yọ́ Legacy, ẹ kú iṣẹ́.
àmọ́ ẹja jẹ́ kífẹ́ jọba láàrin ara wa. Orí ọ̀rọ̀ ní yóòbì òun nísìnyí yọ àpò. Bàbá ní ká mọ láǹfààní ká gbàgbàdà kaná àgbàdo gbóná títí. Ẹni bá lójú ó tì. Ọmọ ìyá kan náà ni wá àríra wa yà sí. A lè dọ́dọ̀ bàbá wọn onírìṣà. Káwa ní ohun tó bá yẹ ká ṣe ń bẹ̀ ká má ṣe. Ìfẹ́ yìí náà ni olóyè Májàsọ́lá wípé ohun tó ti ṣe wá lálákọ̀ọ́kọ́ kò gbúdọ̀ tún ṣe wá lẹ́lẹ́kejì. Ẹja lọ bẹ̀ gbogbo àwọn bàbá wa ó dá kí ló fẹ́ bó lóye fẹ́ kàtó. Kìí ṣe pàfojú di. Ọ̀yọ́ Ìgbòho fún rẹ̀ àìtí ìdébẹ̀ ká lọ kí àwọn ọba tí ń bẹ́ẹ̀ pé inú ilé mi o kí n kọ́kọ́ débẹ̀ ṣùgbọ́n a wò wípé tá a bá ti kálàfin Ọ̀yọ́ àti dégbòho. Kábíyèsí ẹjẹ̀bùrẹ́ kẹ́ ẹ má bínú nítorí garawo ìbínú epo. Irun orí kan ò ní bínú ewé, atare ò ní bínú ògùn, èrò ò ní bínú abéròdéfẹ̀, àfá kan ò ní bínú Kùránì, ìran wòlíì kan ò ní bínú Bíbélì. Gbogbo ẹni tọ́rọ̀ yìí bá ṣe ọwọ́ kan pé ṣóyè orí bẹ́ẹ̀ oríkì ni. Àwọn oríkì kan wà tá a bá kí Oníkòyí wọ́n ní ọmọ gbélégbègbè ọmọ gbégbóngbégbègbègi Igbóro ní ìgbé ìran Oníkòyí kan wọn kì í gbé gbòòrò. Ó ní ohun tó bí because they are great warriors. Akíkanjú tó fẹ́ ṣọ́ boundary kò ní gbénú gbòòrò. Òun ló di oríkì. Bí wọ́n bá wá kí Oníkòyí títí wọ́n ní ẹ̀sọ́ kò yọ ìjagun títí kó mọ́ folè díẹ̀ ẹ̀kún ni. Ẹ gbọ́ ọ̀rọ̀. Ẹni tá a ti ń yìnbọn pé jagunjagun ni tá a wá ní kò ní jagun títí kó mọ́ folè díẹ̀ ẹ̀kún. That is why in literature we have simile, family, metaphor, àwọn kìíní yẹn pọ̀ irony. Bẹ́ẹ̀ náà ló wà nínú Yorùbá. Ṣùgbọ́n àìlákọsílẹ̀ ọ̀rọ̀ àdàpèjórúkọ, ọ̀rọ̀ àfarajórúkọ bó ó pọ̀ nínú Yorùbá ju inú gbogbo language míì lọ. Collectivities of words, idioms of words, or exaggeration of words. Ó pọ̀ nínú Yorùbá. Bẹ́ẹ̀ mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ń ṣàlàyé, tèmi ò bá ṣàlàyé, ọ̀pọ̀lọpọ̀ wò pé wọn kákú wọn bìkítà. That is why I come and hear. If not, mi ò ní sọ̀rọ̀. Ṣùgbọ́n nínú orí adé tá ń pọ́nlé Ọ̀yọ́ ni wá. A sì ní fọwọ́ òsì júwèlé bàbá wa. Orí irun tí gbogbo wa ti wáṣẹ̀ tó jẹ́ Ilé Ifẹ̀, a ní tọwọ́ àbùkù bọ̀ wọ́n lójú. Nítorí wọ́n ní mo fẹ́ lọ kí wọ́n nífẹ̀ẹ́ oyè lágbo, ó dilé ìmọ̀ràn tójúmọ́ tí ń mọ́ wáyé. Kìí ṣe pé ilẹ̀ mọ́ bẹ̀, ohun tí wọ́n mì ní pé ibi tá a ti expand tí gbogbo wa fi liberate. Tá a lè pè ní orísun ṣẹlẹ̀ rú wa ni wọ́n fi lo idioms of war pé ibi ojúmọ́ tí mọ́ wáyé. Nítorí we believe we are a world. That is where the life started. That is called idioms of words or speaking in parables. Ládé, Aláàfin Ọ̀ládé. Adé aládìkún lágbà fáláàfin ọmọ aládé orí òdi. Bí wọ́n bá fẹ́ fi kí Ifá Òròlú lọ́ṣun. Ẹbí wọn bó wọ́n ti ń kì wọ́n.